Until nìkan òkè bí bàbá kọ̀ wá dìtì ẹ jẹ́ ká fara. Good evening, good evening, good evening, everyone. You're welcome, you're welcome, you're welcome, you're welcome. I welcome you to this new episode of Olofin, Ètò Olofin Awori lápapọ̀. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ lọ́mọdé, ẹ káàbọ̀ lágbà. Ó fẹ́ ṣe bákan ni. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀. Ẹ bá mi pe gbogbo wa sínú ilé. Kí gbogbo wa ká máa bọ̀. Ká jọ ṣe kíni? Ká jọ ṣètò yìí lénìí. Orin ò fẹ́ jáde ni ṣùgbọ́n dédé náà ló ṣe. Dédé náà ni. Torí ò bá fẹ́ jáde, àṣàdẹ máa sọ nǹkan kan ṣá. It is well. Ẹ káàbọ̀ lọ́mọdé, ẹ káàbọ̀ lágbàlagbà. Mo kí gbogbo yín, ẹ káàbọ̀ sórí ètò. You're welcome. I hope people are hearing me. I hope you are hearing me. If you are hearing me, send me a sign that you are hearing me. Don't know what is going on. Network, everything just ceased. So, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ káàbọ̀ lọ́mọdé, ẹ káàbọ̀ lágbà, lọ́kùnrin, lóbìnrin, lónílé àti lálejò. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín. Abẹ́ẹ̀dẹ̀rí báyìí, gbogbo ẹ ṣe kíni? Gbogbo ẹ ṣe pàáfẹ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Wọn ò fẹ́ ká gbórin ni. Bá àti ẹ̀ gbórin, bá àforin bẹ̀rẹ̀, tá bá ti fi ọ̀rọ̀ bẹ̀rẹ̀. Ẹ káalẹ́ màámi, ẹ káàbọ̀ sórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun màámi. Ọpọlọ yín ò ní dọ́bà, ní dánìkan ṣayé. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ lọ́mọdé àti lágbà, lọ́kùnrin àti lóbìnrin. Gbogbo yín ni mo kí o, ẹ máa wọlé bọ̀. Mo kí yín tìyì, mo kí yín tọ́lá, mo kí yín tẹ̀yẹ. Gbogbo ẹ̀ kàn freeze up ni. Àmín màámi. Okay ma, ẹ ṣé ma, mo dúpẹ́ ma. Gbogbo ẹ̀ kàn freeze up all of a sudden, everything just but it is well. Ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ṣé màámi. Mo dúpẹ́ lọ́wọ́ yín mà. Ẹ ṣé. Ẹ ṣeun. Orin tá bá rí náà la máa gbé sí. Ètò bá dá wa lóhùn náà. Ṣẹ́rí. Ọ̀tọ̀ ní tá ń play o. Ẹ jẹ́ ká fara wa mọ̀. Ó ṣàyí, ó yí. A gbọ́dọ̀ fara wa mọ́ra náà ni. Ọ̀rẹ́ ò fẹ́ràn, ẹ jẹ́ ká fara wa mọ́ra. Pàtí ò lè nìkan òkè. Ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín, ètò Olófin Àwórì lápapọ̀ lọ́mọdé àti lágbà. Ẹ káàbọ̀. So
sọ̀rọ̀ sí ti ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní ọjọ́ kan ṣoṣo nìyọ̀hún ti mọ́ òun ní bá alágbára ọdẹ tó fi fìlà péré ọjọ́ kan ṣoṣo nìyọ̀hún ti mọ́ òun ní bá alágbára ọdẹ tó fi fìlà péré nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni ẹ̀yin ọmọ orílẹ̀ ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ṣoṣo ìwọ́jú bí èmi ojú ẹ̀ níbo ló fẹ́ mú wa dé Èdùmàrè kó mú wa délẹ̀ rí kápá ọmọra ẹ̀ lágbára o kọ́mọdé ọmọra ẹ̀ lọ́mọdé kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́wọ́ kábúrò mọ́ra ẹ̀ làbúrò ẹ jẹ́ ká fara wa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàtí ò lè nìkan gbé níbo bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra àìjọ ni wọ́n mẹ́jọ níjọ́ mẹ́jọ níyà ọ̀tẹ̀ ò dá nǹkan abẹ́ òrí ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la kàkà dépò ọ̀la bá gbé fara ta àbúrò mi ò ní dépò ọ̀la kàkà dépò ọ̀la bá gbé fara ta àbí ṣé yẹn wá dání ẹ jẹ́ ká rorí wò ká fi mọ̀ràn ṣọ̀kan ìyẹn ló lè gbé wa délẹ̀ ìlérí ẹ jẹ́ ká fara wa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàtí ò lè nìkan gbé bí mo bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. ẹ kú dédé wòye o ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò ọlọ́fin Àwórì lápapọ̀ lọ́mọdé lágbà mo kí wa kú dédé wòye àdẹ̀kù òǹgbẹ náà ẹ̀mí wa á ṣìkà ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló happen mo sọ pé a máa pààrọ̀ aago nítorí pé àsìkò ìṣínú àti pé lọ́dọ̀ wa bí wọ́n ti yí aago padà ẹ má bínú ó yá ẹ bá mi pèrò sọ́kọ̀ ẹ bá mi pọkàn sérò kọ́kọ́ ṣá máa ti ṣófì fún. ẹ jẹ́ ká fara wa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàtí ò lè nìkan gbé nígbó bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra ẹ jẹ́ ká fara wa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàtí ò lè nìkan gbé nígbó bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra ẹ̀yin ọmọ Àwórì lápapọ̀ ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ sí ti ìjà ọ̀dọ́là orúkọ ló ń sọ ní. bẹ́ẹ̀ni orúkọ ló máa ń sọ ni. ọjọ́ kan ṣoṣo ìyọ̀wó ti mọ́ kálágbára tó fi fìlà òun ní bá alágbára ọdẹ tó fi fìlà péré ènìyàn mi mo dúpẹ́ ọjọ́ kan ṣoṣo ìyọ̀wó ti mọ́ òun ní bá alágbára ọdẹ tó fi fìlà péré nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni. Àwórì lálẹ́ ẹ̀yin ọmọ Àwórì ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ṣoṣo láti lọ ṣe kí ni láti lọ gbé gbogbo tó ń ṣẹlẹ̀ ní níbo ló fẹ́ mú wa dé gbogbo àwọn Àwórì Èdùmàrè kó láti mú wa wá bá ṣe máa ṣòwò kò ṣe máa gúnrégé ẹ káàbọ̀ sórí ètò. kápá ọmọra ẹ̀ lágbára ẹ bá mi kọ́mọdé pàgbàlagbà sílẹ̀ ọmọra ẹ̀ lọ́kùnrin lọ́mọdé níjòyè kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́wọ́
gbogbo yín pátápátá ni mo pè ẹ máa bọ̀ ẹ wá yá mi létí ètò ìgbéyàwó ọ̀rọ̀ ètò ìlọsíwájú Àwórì nílé lóko lẹ́yìn odi èyí ni àgbékalẹ̀. Farawa mọ́ra pàtí òlé nìkan pé bí mo bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká farawa mọ́ra. Àìjọ ni wọ́n mẹ́jọ níjọ́ mẹ́jọ níyà. Mẹ́jọ máa ń jọ mẹ́jọ níyà ni Ọ̀tẹ̀ ò dá nǹkan. ọ̀tẹ̀ ò sì dá nǹkan kan. Abẹ́ òrí ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la kàkà dépò ọ̀la bá gbé fara ta. Kódà à ń ṣera wa nìyẹn. Àbúrò mi ò ní dépò ọ̀la kàkà kó dépò ọ̀la bá gbé fara ta. Àbí ṣé yẹn wá dání ẹ jẹ́ ká rorí wò. Ẹ jẹ́ ká ronú gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin àbúrò mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi nílẹ̀ Àwórì pátápátá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká Farawa mọ́ra o ọ̀rẹ́ ò fẹ́ràn wọn ẹ jẹ́ ká farawa mọ́ra pàtí òlé nìkan pé bí mo bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká farawa mọ́ra. Ètò wa ètò mi ètò yín ètò Ọlọ́fin Àwórì nílé lóko nírìn àjò lẹ́yìn odi àti lókè ọya gbogbo wa pátápátá ni mo kí yín tìyítìyí mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ mo kí ládéládé mo kí lóyè mo kí oyún inú mo kí àṣẹ ìdí pẹ̀lú òdere ní kí n lọ òkè má tẹnugbó bí ọwọ́ mo pè yín nílé ọmọdé mo pè yín lágbà lọ́kùnrin àti lóbìnrin mo ní ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa ètò mi ètò yín ètò Ọlọ́fin Àwórì tí a gbé kalẹ̀ tó ti ń lọ sí bí ìjọ́ mélòó mẹ́ta kan tá a ti bẹ̀rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò a máa ń gbára wa níyànjú ní lórí ètò yìí pàápàá jùlọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè àyíká gbogbo ọmọ Ọlọ́fin Ògúnfúnminíre pátápátá nílé lóko àti lẹ́yìn odi ẹ bá mi pe ọkọ̀ sérò ẹ bá mi pèrò sọ́kọ̀ ibi tí à ń lọ lénìí ìlú Ìsọlọ̀ ibẹ̀ ni à ń lọ tá à ń ti lọ tá ti fẹ́ lọ yẹ̀ wọ́n sí tá ti fẹ́ lọ wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ bá mi pe ọmọdé ẹ bá mi pe àgbàlagbà ẹ bá mi pe ọkùnrin ẹ bá mi pe obìnrin ẹ bá mi pe ládéládé ẹ bá mi pe lóyè nítorí pé àsìkò tó láti ṣe kíni láti gbára wa níyànjú lórí ètò wa ètò Ọlọ́fin Àwórì ètò náà ètò ìtẹ̀síwájú fún gbogbo Àwórì ni fún lọ́balọ́ba fún lóyè látọmọdé àtàgbàlagbà gbogbo wa pátápátá bí a ṣe máa parapọ̀ tá a máa ṣe kíni tá a máa gbé ìlú Àwórì ga tá a máa gbé gbogbo ọmọ Àwórì pátápátá bó tilẹ̀ wù ká kéré mọ́ bó tilẹ̀ wù ká tóbi mọ́ ẹ jẹ́ ká rántí wípé bàbá wa Ọlọ́fin Ògúnfúnminíre kì í ṣe aládàánìkànjẹ́ ènìyàn ẹni tó kó ẹbí tó kó ará tó kó ọ̀rẹ́ tó kó wọn mọ́ra ni èyí ló wá jẹ́ pé kí ni ló wá mú mi lọ sí orí ètò tí a gbé kalẹ̀ ní àṣálẹ́ yìí ètò yìí ó gọntiyọ o ètò tó gọntiyọ ni ètò tó múnádóko ni mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ìtàn Ìsọlọ̀ la fẹ́ sọ lábẹ́ bàbá mi aláyélúwà kábíyèsí o KABIRU Adelaja AGBABIAKA kábíyèsí bàbá ẹ bá mi pè gbogbo ọmọ Ìsọlọ̀ pátápátá wọlé àti gbogbo àwọn tó wà ní agbègbè àti gbogbo àti ilé Ògùn ni o àti ilé Èkó ni o gbogbo ọmọ Àwórì pátápátá ẹ wá gbà yẹyẹ wò ẹ wá bá mi fi etí gbéyàwó ọ̀rọ̀ mo kí gbogbo wa wípé a kú òǹgbẹ ẹ̀mí àṣìkẹ̀ nítorí òǹgbẹ náà la ṣe yí aago padà nítorí lọ́dọ̀ wa ti níbí òòrùn sì wà níta òun ṣe ń dẹjú a ṣe ń ṣínú ni kí àwọn tó dẹ̀ ń ṣínú ní Nàìjíríà àti gbogbo ibi kí wọ́n lè rí àyè ṣínú ní pẹ̀lẹ́kùtù òun ló jẹ́ ká sún síwájú fún wákàtí kan náà láti bẹ̀rẹ̀ aago 9 la máa ń ṣe aago 9 náà ló sì já sí ó kàn jẹ́ pé níbòmíì ó já sí aago 10 gẹ́gẹ́ bíi ti ọ̀dọ̀ wa níbí mo wá pe gbogbo wa wípé ẹ káàbọ̀ sórí ètò mi ò tí ì rí àwọn kan
àwọn kan tí mò ń retí mi ò tí ì rí wọn mo dẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ó ń ṣe bálabàla lálẹ́ yìí gan ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí lábẹ́ bó ti lè wù kó rí kò ní le títí kí a má rí dànsákì ní ara ọmọ ọba. Ẹ jẹ́ kí n wo àwọn èèyàn mi níbí tán ti ń retí pé kí n èmi ò sí níbí báyìí ẹ máa bọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. Àwọn rò pé bóyá mi ò ṣe mọ́ mo ń ṣe ìyá gbogbo yín ẹ máa bọ̀ a máa pera wa náà ni ẹni tí ò bá tí ì rẹ́ nìkan ẹ bá mi pè wọ́n nítorí ààwẹ̀ la ṣe sún síwájú fún ìṣẹ́jú wákàtí kan péréte náà la fi sún síwájú kí gbogbo wa ká lè ṣe kíni ká lè rí ara balẹ̀ láti fi wo ètò tèní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ètò tèní ó dorí ọba wa kábíyèsí aláyélúwà Osolo ti ìlú Isolo KABIRU Adelaja AGBABIAKA ẹ̀yin ni ọ̀rọ̀ súnkàn lẹ́ni o bàbá àtọmọdé àtàgbà Isolo gbogbo yín pátápátá ẹ bá mi pera wa ẹ jẹ́ ká pera wa jáde síta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn èèyàn wọ́n ti ń wá mi látẹ̀kan gbogbo ẹ̀ kàn freeze ni kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ tó bá forí ìlà ajá òun ni a máa ṣe kíni ni a máa gbàlà a fẹ́ lọ sínú ètò ní pẹrẹwu báyìí torí pé àsìkò ó dàbẹ́ ní pé ṣebí parí ọ̀sẹ̀ láti ẹ̀wà ọjọ́ sátidé la wà ọjọ́ mùkúlùmùkẹ́ ṣùgbọ́n kò sí mùkúlùmùkẹ́ rẹpẹtẹ nítorí kíni àwẹ̀ wà ń ta a máa sọ pé ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ló pọ̀ tá a máa tọrọ fún kí Ọlọ́run ọba Elédùmarè kó tọ́ èmi àti yín sọ́nà a máa wọnú ètò lọ báyìí. Iná mi lára Ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o iná mi lára mo pé iná mi lára Ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o iná mi lára. A fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa. Alágàdá ẹ̀fàgàdá yín mọ́ra wẹ́ríwẹ́ omi láwẹ́. 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 Pé iná mi lára. Iná mi lára Ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o iná mi lára. Ajá yòókù lọ́nà èèyàn ká lérú ẹ̀. Èèyàn ká lérú ẹ̀ o. Ajá yòókù oró lọ́nà o. Èèyàn ká lérú ẹ̀. Èèyàn ká lérú ẹ̀ o. Ajá yòókù oró lọ́nà o. Gbé iná mi lára. Iná mi lára Ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o iná mi lára.
Alagada Evagada Imora Weriwe Omilawe Alagada Evagada Imora Weriwe Omilawe Mpe iná mi láràn iná mi láràn ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o iná mi láràn pé ajá yòókù orò lọ́nà o èyí àkàlérú èyí àkàlérú o ajá yòókù orò lọ́nà o èyí àkàlérú èyí àkàlérú o ajá yòókù orò lọ́nà o. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé bàbá mi. Ajá tó bá pàdé orò ẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ kà ní. Alágàdá ẹfagada yín mọ́ra wẹ̀rìwẹ́ mi la wẹ̀ ọlọ́fin mo fẹjọ́ sùn ẹ́ o. Ẹ̀yin ìyá mi mojúbà ìyá o, mojúbà bàbá o, mojúbà ládéládé, mojúbà lóyè lóyè. Òdèrè lì mí lọ o, òdèrè o. Mojúbà oyúnnú, mojúbà ṣẹ̀dí pẹ̀lú, mojúbà gbogbo àwọn àgbààgbà, mojúbà ládéládé, mojúbà ẹni tó tọ́kọ́ jí ní ọjọ́ ti tèní, mojúbà ẹni tó tún máa sùn gbẹ̀yìn ní ọjọ́ ti tèní. Òdèrè ni mò ń lọ o, òdèrè, 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 òde ayọ̀, òde àtúntò lì mí lọ. Pẹ̀líkẹ́lí síjà ṣùgbọ́n ìgbéyà bá sọ pé ikú yá mi ṣe yóò dáa. Ẹni tó burú mọ̀, ẹni tó máa sọ fún ló ń wá. Àwọn ará pàápàá jùlọ àwọn ọmọ Ìsọlọ̀ lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà, àwọn ni wọ́n kàn sí mi. Wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀. Àṣẹ bàbá mi, àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ọ̀pọ̀ ikú mi ṣẹlẹ̀ l'Ìsọlọ̀. Ikú yọ yí bàbá wa Aláyélúwà Osolo yìí mi ṣe. Kò bójúmu. Àtọmọdé àti àgbà, àtọkùnrin àtobìnrin, ọmọ Àwórì Ìsọlọ̀, gbogbo wọn ni wọ́n jáde, ni wọ́n wá fi ẹ̀hónú wọn hàn sí bàbá. Kábíyèsí o, Aláyélúwà, mojúbà forí adé, jìgbìnjìgbìn. Láṣẹ àwọn tó ti ṣe kó tó kàn yín, kò ní dórí yín kó bàjẹ́, nítorí pé kí ni ọba tó jẹ tìlú rójú, ayé ò ní gbàgbé ẹ. Èyí tó dẹ̀ jẹ tìlú tún rójú tó ráyè, orúkọ tiẹ̀ náà ò ní parẹ́ tọmọtọmọ. Bàbá, gbogbo àwọn ọmọ Ìsọlọ̀ pátápátá náà wá fẹ̀hónú wọn hàn yín o. Mo dẹ̀ nígbàgbọ́ wípé wọ́n ti bá yín sọ nínú ilé, ṣùgbọ́n nítorí pé ẹ fẹ́ gbọ́ bí ó ṣe ń ṣe, bó ṣe ń dùn wọ́n sí, wọ́n wá ní bóyá táwọn bá tún pe gbàǹjarè síta, bóyá ẹ mọ̀ wípé nǹkan tí àwọn ń sọ nǹkan tó ń dùn àwọn ni. Bàbá, ọpọ́n sún kàn yín o. Ẹ̀yin ni ọpọ́n sún kàn báyìí lórí gbogbo rògbòdìyàn àti hílàhílo tí àwọn ọmọ bíbí Ìsọlọ̀ Àwórì ń dojúkọ nítorí ìwà tẹ́ ẹ̀ hù ni o.
nítorí ìwà tẹ́ ń hù sí gbogbo àwọn ọmọ Ìsọlọ̀, àwọn ọmọ bíbí Ìsọlọ̀, àwọn ọmọ Àwórì Ìsọlọ̀, àwọn ẹ̀jẹ̀, your blue blood brethren. Àìbìkítà, ìwà bámúbámú ni mo yó tẹ́ ń hù, ìwà kò sẹ́ni máa mú mi tẹ́ ń hù. Bàbá, nígbà tí gbogbo wọn tí wọ́n péjọ tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká máa mú lọ lẹ́sẹsẹ. Bàbá, ẹ di ọba aládé Ìsọlọ̀ ní ọdún 2004. Láti ìgbà tí ìjọba ìbílẹ̀ Oṣòdì Ìsọlọ̀ tó ti bẹ̀rẹ̀ ní ọdún 1982 to 1993 lábẹ́ ọ̀gbẹ́ni Isiaka Isaac Adémọ́lá Bánjọ. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bàbá, ọmọ Àwórì kankan kò jẹ́ alága Ìsọlọ̀ rí. Wọ́n dẹ̀ tún wá rí pé ẹ̀yin tún ń gbajúmọ̀ ẹ̀ tún yáàyè. Tí yín gan ló ní kò tiẹ̀ wá ṣe rí, ní kò tiẹ̀ wá ṣe kò ṣe fojú rí. Lẹ́yìn ìgbà tí wọ́n dá ìjọba ìbílẹ̀ Ìsọlọ̀ sílẹ̀, ìyẹn local government district area ní 2004, ẹni tó kọ́kọ́ jẹ́ alága ìjọba Ìsọlọ̀ lábẹ́ àpèrè yín jẹ́ olóyè Mary Modúpẹ́ọlá Fáfowórà Òségàlè àbí Òságèlà whatever. Láàárín 2004 to 2011, àlejò paraku ni o, kì í ṣọmọ Àwórì o, àtàn lápá, àtàn lẹ́sẹ̀, àtàn ní bàràdì, àtàn lẹ́yìn ọrùn. Bàbá, ó lóhun Òságèlà àbí Òságèlà. Òun ló kọ́kọ́ jẹ. Ṣebí wọ́n sọ pé onílé ajorí ẹja, àlejò ajégungun ẹja ni. Ṣùgbọ́n egungun ẹja lẹ fáwọn ọmọ tí ẹ̀jẹ̀ kan tí ẹ̀ fún wọn légungun ẹja jẹ. Lẹ́yìn tí arábìnrin Fáfowórà Òségàlè lo ọdún 8 gbáko, odindi ọdún 8 ló lò. Gbogbo ohun pátápátá tó ṣe sí Ìsọlọ̀, tó ní nínú Ìsọlọ̀, gbogbo àǹfààní tó rí nínú Ìsọlọ̀ lábẹ́ Àwórì, gbogbo ẹ̀ pátápátá ló ṣe kíni, ló lùtà ní gbàǹjo. Ó nílé ìtajà ní Ìsọlọ̀, ó nílé ẹ̀kọ́ aládàáni ní Ìsọlọ̀, ó tún ní ilé gbígbé tó kọ́ tí àwọn èèyàn tí wọ́n tán hábọ̀ ń bẹ̀ tán sanwó fún. Gbogbo ẹ̀ pátápátá ló lùtà ní gbàǹjo, tó ṣe kíni, tó gbàlú ẹ̀ lọ. Ṣódà ó kó ètò dá, ó kó lọ sílùú ẹ̀, tó wá ṣe kíni, ló tún tẹ̀ lọ sí Àjà ló lọ múlé sí tó ń gbé ń sìn. Ṣùgbọ́n gbogbo ohun mèremère tó rí lábẹ́ yín, bàbá, ó kó lọ sílùú ẹ̀. Ńgbà tí kò gọ̀. Ìrí tí Dání, ìrí tó bọ́rí Dání ló ṣe gbọ̀gẹ̀dẹ̀ ọwọ́ ẹ̀. Ọba KABIRU Adelaja, gbọ́ngbọ́n máa kàn sí fèmí pẹ̀lú yín lálẹ́ yìí o, bàbá. Lẹ́yìn yẹn, ọ̀gbẹ́ni Shamsideen Abiodun Ọlálẹ́yẹ, tí gbogbo èèyàn mọ̀ sí Shame, ọmọ bíbí Abẹ́òkúta ni o. Ẹ tún ṣe kíni, ẹ tún fi jẹ alága ìjọba Ìsọlọ̀. I'm talking about chairman.
ní Isolites-Awori láti 2011 di bá ṣe sọ̀rọ̀ yìí. Nítorí àpapín bàbá tẹ́jọ́ ń ṣe lábẹ́ àkóso yín, a máa ná gbogbo ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́. Wọ́n ti bá yín sọ nínú ilé ẹ gbọ́, wọ́n wá ní pé bóyá tí bá tún bá wọn ṣe gbàǹjarè ẹ̀ síta, bóyá ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe ó ń dùn wọ́n ní tòótọ́, torí gbogbo wọn ni wọ́n pé ní wọn ọjọ́ tí wọ́n wá bá yín. Ọ̀gbẹ́ni Shamsudeen yìí lálákọ̀ọ́kọ́ ọdún 8 àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe Abẹ́òkúta ló ti wá o. Ó mú òun jẹ́ alága, ó mú ọmọ Osolo ó fi jẹ fìdí hẹ́ igbákejì. Má bá mi kó fáìlì wá. Nígbà tó máa ṣe ọdún kejì tó máa tẹ̀lé, ó fi yẹn ṣe kíni, ó fi yẹn ti àwọn ọmọ Osolo síwájú pé ẹ jẹ́ kí n fi há lẹ́nu. Ẹ̀mẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ náà tó ń tọ́ wọn sọ́nà bọ́n ṣe máa ṣe tí ariwo òfin ní bẹ́ sílẹ̀ nílùú. Mo ń bọ̀, mi ò tíì dé. Mo sì ń wúkọ́ ni, mi ò tíì gùfẹ̀. Tí n bá gùfẹ̀ tán máa wá bì. Nígbà tó ṣọdún 4 àkọ́kọ́, kò ṣe pé ọmọ Ìsọlọ̀ tó sì tí mo fi ṣe fìdí hẹ sẹ́gbẹ́ kan bì báyìí jẹ́ kó tún bá mi ṣe lẹ́ẹ̀kejì. Ó yá rọra lọ sílé, ó yá lọ mú ẹbí ẹ̀ kan wá látàbẹ́òkúta pé kóun náà kó wá ṣe kíni, kó wá gbọ́n díẹ̀ nínú èrè Àwórì lọ́dọ̀ àwọn ọmọ agọ̀lá bíi bàbá wa. Ó mà ṣe o. Ẹni tó lọ mú wá yẹn ń jẹ́ Ọláṣojú Adébáyọ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀mẹ́ni tí ó ń tọ́ bàbá wa sọ́nà. Wasiu'S. Abẹ́ẹ̀rí pọ́mọ tó sọ lẹ́nu, ó sàpò ìyàkọ́. Àti ìsọ̀rọ̀ rárá o. Ètò ń tò jàre. Zainab Ọláìyá, ẹni nǹkan tí mò ń sọ ẹni tòótọ́ ni a dá fún yín. Ìyá mi, ẹ bá mi pèrò sọ́kọ̀. Má o bàbá mi nílé Àwórì. A kú ètò. Torí èmi ò fẹ́ pé kéèyàn máa hu ìwà ta ni máa mú mi. Tó bá tiẹ̀ fẹ́ hùwà ta ni máa mú mi, hù sára àta. Ó ṣe jẹ́ pé Wasiu'S K1 ló máa ṣe kí ló máa darí Isolites-Awori. Ìlú bàbá ńlá tèmi, bàbá mi. Ọlọ́fi ògún fún mi níre. Bàbá, mo sì ń wúkọ́ ni, mi ò tí gùfẹ̀. Tí n bá gùfẹ̀ tán máa bì. Torí gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún mi látòkè délẹ̀. Ìwà ìmọ̀tara ẹni nìkan yìí ó pọ̀ lọ́wọ́ yín bàbá. Ẹ hùwà bámúbámú ni mo yó sí àwọn ọmọ Àwórì Ìsọlọ̀. Ẹ láti máa sọ fún wọn wípé Wasiu Gbọ́láhàn K1 tó jẹ́ pé òun ni abẹnugọ lórí ọ̀rọ̀ ọba àti òṣèlú Ìsọlọ̀. Wasiu yìí òun ni ìránṣẹ́ Sátánì fún Ọ̀gbẹ́ni Àmùdá Ṣọ̀gọ́délé Tinubu
ṣé ẹ rí pé ẹ̀yin ọmọ Àwórì ìwà ọmọ àlè wà lára wa, lára ọ̀pọ̀ nínú pàápàá jùlọ èyí tẹ́ jẹ́ ọba àti baálẹ̀. Nítorí pé Ṣàngódélé jẹ́ olórí APC ẹgbẹ́ ìgbóhùn, Wàsíù Àyìndé ló wá ń pàṣẹ fún ọba Ìsọlọ̀ ẹni tó tọ́ lẹ́tọ̀ọ́ sí, ẹni tí ò lẹ́tọ̀ọ́, ẹni tó gbọ́dọ̀ sọ̀rọ̀ nísọlọ̀, ẹni tí ò gbọ́dọ̀ sọ̀rọ̀, ẹni tó gbọ́dọ̀ wúkọ́, ẹni tí ò gbọ́dọ̀ wúkọ́ nísọlọ̀, àtọkùnrin àtobìnrin, ẹ wá sọ gbogbo wọn di gbẹ̀wù dání. Kábíyèsí Adelaja, KABIRU Adelaja, AGBABIAKA. Ojúgbà mi ti fún yín bàbá. Alẹ́ Wàsíù kan, arábìnrin tó ń jẹ́ Bùnmi Ọmọ́wùnmí Edet, ó wà ní ilé àpéjọ House of Assembly ìfúnsọlọ̀ Àwórì. Wàsíù gbé àlè ẹ̀ kó wá ṣe olórí House of Assembly, ilé ìpéjọ ilé àpéjọ House of Assembly àpéjọ fún sọlọ. Àlè ẹ̀dẹ̀ ni kìí dẹ̀ ṣọmọ sọlọ. Ọdún 8 nìyẹn náà lò. Nígbà tí arábìnrin Edet Ọmọ́wùnmí, ọmọ tó dáa, ọmọ tó mọ bó ṣe ń kéré oko lọlé, nígbà tó lo ọdún 8 tán ló bá ṣe kíni, ló bá gbé gbogbo ògo tó fi orúkọ Àwórì gbà ní House of Assembly, ilé àpéjọ Nàìjíríà, ló bá yá kó gbogbo ẹ̀, ló bá gbógo yẹn, ló bá rú lọ sí ìlú ẹ̀ lọ́hùn ní Oǹdó. Wàsíù Àyìndé ọmọ tó gbọ́lá hàn ògbórí òbò jẹ́jẹ́ ẹ̀ try. Kí lójú Àmínú ò ní rí lẹ́nu géètì? Gbogbo nǹkan tó ń kọjá l'Àmínú rí lẹ́nu géètì. Ọba KABIRU Osolo ìtúlù sọlọ, aláyélúwà, àwọn tẹ́ fi yín sípò ọba, ẹ sọ wọ́n di ẹrú Wàsíù àtàlé ẹ̀ àtàwọn ọmọọṣẹ́ ẹ̀. Wàsíù ló ń ṣàlàyé bẹ́ ṣe máa tò ìlú fún yín. Mo ti gùfẹ̀ tán, mo ti wúkọ́ tán sí, mo fẹ́ gùfẹ̀. Gbogbo àwọn ọmọ Àwórì nígbà tí kìíní bó ṣe ń dùn wọ́n sí, gbogbo wọn parapọ̀, wọ́n wá bá yín láàfin. Pé bàbá, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti sú àwọn. Báwo làwọn ṣe máa wà nínú ìlú táràtà máa wá ṣe kíni tó máa jẹun tó dá mọ́ àwọn lára. Tó máa wá kó ògo Àwórì Ìsọlọ̀ tó máa kó lọ sílùú wọn ní kọ̀ọ̀kan. Ọmọ ṣẹ́rí ọlọ́fin lèmi o, ibi ìyàwó ti rì sí. Mímì kan ò lè mèmé láṣẹ onílé, mímì kan ò lè mèmé. Mo gbọ́nra jìgì kú sá lọ. A máa sọ, a dẹ̀ máa tó, ẹ̀ẹ́dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá. Bàbá, ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo ohun tẹ́ ti lọ bá wọn ṣe nínú yàrá burúkú, gbogbo ẹ̀ lẹ́ máa jẹ́ ló gbọ́dọ̀ dópin. Ẹ gbọ́dọ̀ gba ògo àwa ọmọ Ọ̀sọlọ̀, bẹ́ẹ̀ ni, because ẹbí mi ni, àwọn ẹbí mi. Wàsíù
ó gbórí òbò jẹ́jẹ́ fún obìnrin ó gbé wá ká ẹ̀yìn mọ́lé ẹ̀yin wá gbé ipò yẹn ẹ gbé fún àlè Wàsíù nínú ìlú Ìsọlọ̀ àwọn ọmọ Ìsọlọ̀ àwọn ọmọ bíbí Ìsọlọ̀ blue blood wọn ò rí nǹkan kan wọ́n fẹsẹ̀ gba basket ẹsẹ̀ lílù kiri láti máa lọ wá nǹkan ọmọ ẹlẹ́ran ó ń jẹ gungun ọmọ aláṣọ ń wà kísà ọmọ aláta ọmọ ní tòmátò wá ń jàṣán ó ń jòbú ẹ̀yin dẹ̀ ń fẹ́ láyà báwo lẹ ṣe ń sùn gbogbo wọn wá bá yí bàbá gẹ́gẹ́ bí ìpéjọ tí wọ́n bá mi ṣe wọ́n ní gbogbo àwọn wá bá yín àwọn ní bàbá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ kinní kan àwọn ò lè gbà mọ́ wọ́n ló tó gẹ́ bàbá ẹni ẹ sọ fún ẹni àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ní bí àwọn àlejò bọ́n ṣe ń gàba lé àwọn lórí wọ́n ní ó ń dùn àwọn pé kò dáa páwọn ò fẹ́ ẹni yà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni nítorí kíni nítorí pé ẹnu yín ò tó ọ̀rọ̀ àfi ohun tí Wàsíù Àyìndé bá sọ àfi tó bá fún yín láṣẹ ẹ̀yin gbọ́dọ̀ kọ́kọ́ lọ gbọ́ bá Wàsíù Àyìndé kẹ́yìn lọ sọ gbogbo nǹkan táwọn ọmọ ìlú sọ ẹ̀yin á lọ sọ fún tẹ́yìn bá ṣe mítìnì tán ohun tó bá sọ ẹ̀yin á wá sọ fáwọn ọmọ Ọ̀ṣọ́lọ̀ ẹ ń sọ fún wọn pé tí Wàsíù ò bá fún wọn ní òmìnira nínú ìlú bàbá wọn wọ́n máa wà nípò ẹrú. How dare you, sir? Your Majesty, how dare you? Nílùú bàbá ńlá wọn ọlọ́fin ògùn fún mi níre ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹ rójú ayé àbẹ́ ẹ rójú ayé báyìí. Alágbe ó ń pa àṣẹ fún ọba aládé nínú ìlú ẹ̀ Eli Over 16 years on the throne of his forefathers, up till today, there is no difference that we have Ọba in Osolo. Ojú dẹ̀ ń tì mí. Ojú dẹ̀ ń tì mí dẹ̀ kí n dàgọ̀ bójú. Ṣùgbọ́n yìí fẹ́ láyà. Ẹ ń sọ fún àwọn ọmọ onílùú, the blue blood of Ọ̀tà. Of Isolo wípé Wàsíù ló lè tú wọn sílẹ̀ ojúgbà mi tì what a shame what a disgrace àtẹnujẹ yìí pọ̀ o káì ọba aládé àtẹnu níyí dádì with due respect àtẹnu níyí grade 1 àtẹnu wonderful. ẹ wá wọ́ wọn ẹ wá sọ fún wọn wípé èèyàn pàtàkì ni Wàsíù Àyìndé jẹ́ nínú ìgbésí ilé ayé yín àti ìrìn àjò ilé ayé yín who cares. Nítorí kíni òun ló mú yín lọ́wọ́ ló fà yín lọ bá Àmùdá Ṣọ̀gọ́délé Tinubu ọmọ Ìrágbìjí tẹ́ fi di ọba ní Ìsọlọ̀.
ìyẹn já sí wípé ẹ̀yìnkùlé lẹ gbà wọlé ẹ gbà wájú ilé wọlé. Ipò ọba tẹ́ wà yẹn kì í ṣepò yín. Ẹ wá ń sọ fún wọn wípé ohun tí Wàsíù bá sọ làbẹ́gẹ́. Lóòótọ́ nígbà tí Wàsíù dé ó ń sọ fún àwọn ọmọ Osolo wípé ó sọ fún ọba Osolo KABIRU Adelaja ó ń sọ fún lójú àwọn ọmọ Osolo wípé KABIRU kí ló ń sọ? Kò sọ̀rọ̀ ńbẹ̀, kò sọ̀rọ̀ ńbẹ̀, ọ̀rọ̀ dídùn ló sọ yẹn. Ipò tó bá tún ti sílẹ̀ ọmọ iṣẹ́ òun kan wà tó ti ń bá òun ṣiṣẹ́ tipẹ́tipẹ́, ọmọ oníṣẹ́ ọmọ lílù lẹ́yìn òun tó jẹ́ ọmọ tó ṣiṣẹ́ tó ní faradà tó dẹ̀ ṣòótọ́ pẹ̀lú òun lòun ti fi àyè ipò tí wọ́n tiẹ̀ tí ì ṣí òun lòun fẹ́ fi síbẹ̀ láti fi ṣe kíni, láti fi sọ fún pé gba ọmọ ọ̀dọ̀ rere tó ṣiṣẹ́ dáadáa nínú ìlú Osolo. Orúkọ ọmọkùnrin yẹn ń jẹ́ Ọláṣojú Adébáyọ̀. Ó ti ń sin Wàsíù sọ pé ó ti ń sin òun tipẹ́tipẹ́, kò dẹ̀ ṣe ẹ̀tọ́ sí òun wá ti ń ronú nǹkan tóun máa fi ṣe kíni, tóun máa fi sọ pé sàdánkátà ẹ gbà fúnṣẹ́ ribiribi tóun ṣe pẹ̀lú mi látọjọ́ yìí fún àìdálẹ̀. Alága Ìsọlọ̀ ló wá yẹ kó fi ta lọ́lá. Isolites-Awori lòun fẹ́ fi dá lọ́lá. Ẹgbanilọ́wọ́ adóni máyọ̀kó Wàsíù. Ẹgbanilọ́wọ́ olóko ńlá tó ní ká máa rẹ́rìn o. Ẹgbanilọ́wọ́ aláyélúwà. Okay, I will. Mo ti note ẹ sílẹ̀. I will ask him. Thank you very much, Zainab Ọláìyá. Ó mà ṣe o. Wọ́n ní kò sí wọn síwájú kankan tó lè náwó sí bàbá wípé ẹ ṣe àfi bẹ́ẹ̀ ṣe ń pọ́n bòdó pẹ̀lú Wàsíù nìkan lẹ́jọ̀ gálé lórí. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn tí ó ń bá Osolo tí wọ́n ẹ jọ̀wọ́ ẹ má distract me o. I'm very busy now and my mind is my head is nobody should message me. If you want to say something, come and say it here because I can't be jumping here and there. Please, my darling. My darlings, please, if you have anything to say, if you want to send me something, come out. Because I can't be jumping from here and there and be reading whatever you have in mind to tell me to read your something in the messenger. It's going to be too much for my brain. Thank you very much. You will surely distract me. To bá dé pon ran wá láti wá distract me ni ẹ ti fail. Gbogbo àwọn tí wọ́n ń bá bàbá AGBABIAKA Osolo tí wọ́n jọ ń ṣe àyàn ìlú Osolo ọmọ ta pátápátá ni gbogbo wọn, kò sọmọ inú ilé ẹyọ kan nínú wọn.
mo ti ń bì díẹ̀, mo ti ń gùfẹ́ o. Mo ṣe fẹ́ lọ bì ní mi tí débi tí mo ti máa bì. Osolo láti máa sọ fún àwọn ọmọ Isolo wípé àwọn ará àta jẹ́ kí n jẹ ni wọ́n ṣe pẹ̀lú àwọn lórí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì bá gbé fún ọkọ̀ fi tún ìlú ṣe páwọn jọ ń pín ni. tó táwọn bá gbé fún ọmọ ìlú á fẹ́ lo owó yẹn sílùú kí ìlú lè dá, ṣùgbọ́n táwọn bá mú ará àta ìtó bá gbà kó máa nǹkan tó bá wù kó lọ fi ṣe, ìtó bá dẹ̀ òun náà ṣe kí ni. Àwọn náà kó pamọ́. Wọ́n láyé làwọn kọ́kọ́ fẹ́ ṣe káwọn tó ṣọ̀run. Ìhun táwọn bá rí kó jọ kó tó di pé àwọn rèwàlẹ̀ àṣà òun làwọn máa fi sílẹ̀. Psalm 39 verse 6b ó ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mọ ẹni tó máa ná. Èèó aṣiwèrè ènìyàn ó ń kó ọrọ̀ jọ láì mọ ẹni tó máa ná. Ǹjẹ́ tí ẹlẹ́dàá ẹ bá dé ńkọ́? Tí ẹni tó ní ẹ̀mí tó bá gbà á ńkọ́? Gbogbo ohun tẹ́ ń kó jọ, tẹ́ rò pé ń kó jọ, ẹ̀ ń fẹ̀ láyà, ẹ̀ ń dagbádá kiri, ẹ̀ mú gbogbo ẹ̀ ń dà sílẹ̀, ẹ̀ ń dà sọ́rùn. It's not how big, it's how comfortable people in your care are that matters. Sir, Hallelujah. Ọba KABIRU Adelaja. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé láti gbà tẹ́ ti wà ńbẹ̀ kí ni nǹkan sàn tẹ́ lè náwó sí pé nígbà tèmi o nǹkan báyìí ni mo ṣe. Ọmọ ìlú mélòó lẹ́tí pé tẹ́tí ràn lọ́wọ́? Kí ni nǹkan tẹ́ ti gbé ṣe nílùú látọdún tẹ́ ti wà ńbẹ̀? Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín ni o. Àwọn èèyàn mi ń para gidi. Wọ́n ní no single development in Osolo since he attained the throne up till today. Shame on you, Baba Olóyè Lápẹ́tẹ́. Ẹ gbọ́ mi ná, ọba Osolo àti gbogbo ẹ̀yin ọba jẹgúdújẹrá Àwórì, aláìbìkítà ilẹ̀ Àwórì lápapọ̀, kí ló dé? Ìrònú yín bíntín. Ẹ rò wípé ẹ lè sùn kẹ́ má jí. Ẹ̀yin ti wà wípé t'Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Tẹ́lẹ̀ mi bá kanlẹ̀kùn, jẹ́ kí n súré lọ tún ṣe, kò ṣeé ṣe mọ́. Ìyàwó mẹ́ta lẹ́yìn mà kó jọ. Ẹni tó ní ọmọ méjì gan kò lè fún lóúnjẹ, ṣùgbọ́n yìí níyàwó mẹ́ta tí gbogbo wọn tán wà sórí tán wà sọ́rùn. I have their pictures. Nígbà tí wọ́n gbé ẹjọ́ yìí wá, mo ṣe research mi dáadáa. It's over 2 months wọ́n ti gbẹ́jọ́ wá. Kémi tó jáde kí n tó máa sọ̀rọ̀, máa ṣe research mi dáadáa. Mo rí wípé bàbá, ẹ má bínú o, kẹ́rán má jẹ́lé ní sà. Kábíyèsí o. Ìtorí ọ̀nà lórí jẹ́ pé Tinubu ló fẹ̀yìn pọ̀n yín wọlé. Ọmọ Àwórì wo ló lè lọ sí Ìjẹ̀bú kó lọ pàṣẹ ńbẹ̀? Irú àṣẹ oníkùmọ̀ tí Wasiu tó wá ń pa ní Isolo. Ọmọ Àwórì wo ló lè lọ sí Abẹ́òkúta kó lọ pàṣẹ ńbẹ̀? Ọmọ Àwórì mélòó ló wà ní ipò tó ṣe náwó sí l'Abẹ́òkúta? Ọmọ Àwórì mélòó ló wà ní ipò tá a lè tó dángájíá
níjẹ̀bú òde ṣùgbọ́n ẹ̀yin ọba Àwórì ẹ̀yin ẹ̀gbọ́n mi wọ̀nyí ẹ̀yin ẹ̀gbọ́n mi oníjẹkújẹ nǹkan tẹ́ ẹ ṣe ò dáa ṣèbí nígbà tó mú yín wọlé ó mà lẹ́jẹ̀ẹ́ tẹ́ máa jẹ́ ẹ ti gbàgbé wọ́n ti gbé yín sórí ẹṣin tán ẹ jù pàkọ́ ṣé ọmọ Àwórì ló lọ sí Ìrágbìjí ṣó lè lọ sí Ìrágbìjí kó lọ pàṣẹ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni Oníbà tíyẹn náà tún mọ́mọ́ Tinubu tó fi jẹ yèyí ọba àánú yín ṣe mí I'm really disappointed with you so-called Obas ọ̀pọ̀ nínú yín olóyè ìlú lásán ló yẹ kó ẹ jẹ olóyè ìlú in fact kàn tẹ gbọ́dọ̀ sọ pé olóyè ìlú lẹ jẹ bóyá kàn tẹ sọ pé ẹ ṣá wà ní ibì kan ṣá bí olórí ọ̀dọ́ àbí nǹkan kan mọ́dà ẹ fẹ́ kí n rẹ́rìn ẹ má jẹ́ kí n rẹ́rìn mo serious lálẹ́ inú bí mi pẹ̀lú àwọn my cousins yeah you are all my cousins gbogbo Àwórì we are cousins wà lè jẹ́ pé far distance cousin but torí pé gbogbo wájọ ní bàbá ẹyọ kan ṣo yẹn tá à ń pè lọ́lọ́fin Ògún fún mi níre bàbá ńlá wa yẹn gbogbo èyí tẹ́ ń pera yín lọ́ba baálé ò tọ́sẹ́ lómi inú yín àwọn ẹbí yìí lẹ́dẹ̀ fi ń dojú sọ ẹ fi ń borúkọ ẹbí jẹ́ ni ẹ fi ń ba orúkọ ìdílé jẹ́ ni kò lè dùn mí fún ọba Osolo ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ mo ti ń bì díẹ̀díẹ̀ mo ti ń bọ́ síbi tí mo ti fẹ́ máa bì mo ti ń gbé mi láti inú mo ti wúkọ́ mo ti gùfẹ̀ mo ti fẹ́ lọ síbi tí mo ti fẹ́ bì. Isolo town is one of the most popular towns in Lagos State. In Awori, over 100 years of existence. No palace than personal house of the KABIRU. Now, wow. Now in Osolo, we have more than 500 Isolo Indigenous back holders and more than 300 masters. Oh my days, holders. None of these children of Osolo merit to become council chairman. Please, madam, ask. Kábíyèsí wọ́n ní béèrè lọ́wọ́ yín. Ńgbà tí Wasiu'S òbò jẹ́jẹ́ tó ti lè fi madam Edeti tó gbé wá ká yín mọ́lé ẹ̀yin náà dẹ̀ gbàgbé pé dókìndó lẹ́jọ́ ń ṣe kiri títì. Ráyè tọmọ ìlú òbò lẹ́ndó ọtí lẹ́ ń jẹ kiri kẹ̀dẹ̀ máa mutí kiri kẹ́ máa jójó wèrè kiri. Tẹ́ bá tún ní nǹkan ṣe àwọn ọmọ Àwórì tó jẹ́ pé kẹ́ elevate wọn nínú orin tí wọ́n ń kọ níṣẹ́ Wasiu yìí náà lẹ́tún máa pè wọ́n ti kórè gbogbo yín sínú agolo. Orí yín ó wà nú agolo big time. Gbogbo ẹ̀yin ọba Àwórì ẹ̀yin young ọba Àwórì of nowadays I'm ashamed of all of you. You are nothing to write home about. You are not to be proud of. You are not to be proud of.
You are behaving like non-entities. Ọba Kabiru àti gbogbo ẹ̀yin ọba Àwórì pátápátá ní Ògùn ni o, ní Èkó ni o, tẹ́ ń fi ojú ọmọ Àwórì ẹgbẹ́ yín, tẹ́ ń fi ojú ọlá wọn gbólẹ̀ fún aráàta. Ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀. Onílé tẹ́ kọ́kọ́ dọ̀bálẹ̀ fún nínú ilé á béèrè lọ́wọ́ yín. Ojú Yemọja níbi táwórì sí àbí yín. Ẹnu ọwọ́ àkọ́kọ́ ní Ṣẹ̀rí Ọlọ́fin àbí yín. Adé Ọlọ́fin látòtú Ifẹ̀, Ọlọ́fin Ògúnfúnmi níre á béèrè lọ́wọ́ gbogbo yín pátápátá. Mi ò ṣépè fún yín o, mo ń jí yín níyè ni, torí iye yín jàn, iye yín sùn. Kí gbogbo yín kẹ́ tó sun orun kẹ́yìn, onílé àbí yín, ìpele kọ́kọ́ dọ̀bálẹ̀ àkọ́kọ́. Ibẹ̀ ni àwọn àgbààgbà tó kọ́kọ́ dọ̀bálẹ̀ àkọ́kọ́ fún yín, tó sọ pé kábíyèsí o. Onílé àbí yín. Ojú Yemọja níbi táwórì sí àbí yín. Ẹnu ọwọ́ àkọ́kọ́ àbí yín. Adé Ògúnfúnmi nílé látòtú Ifẹ̀ lọ́hùn. Àbí lọ́wọ́ gbogbo yín pátápátá. Arúgbó Olúfà tí tòṣùmàrè, Ọlọ́fin Ògúnfúnmi níre fúnra rẹ̀, àdàgbà má da nǹkan gẹrẹ. Àdàgbà má da kan gẹrẹ. Àbáyín pàdé lójú àlá. Kí gbogbo yín kẹ́ tó sun orun kẹ́yìn, àṣẹ ọ̀run Ògún kò yí padà. Wà, 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 tó, àṣẹ́gun. Torí wà tẹ́ ń hù. Ọba Kabiru, fáìlì yín méjì ni mo ṣí, torí ọ̀rọ̀ yẹn pọ̀, mi lè parí ẹ̀ sójú kan. Nígbà tí Wasiu lè máa sọ fún Osolo lójú gbogbo àwọn ọmọ ìlú wípé ọ̀rọ̀ rírùn ló ń jáde lẹ́nu ẹ̀. Kí ni àbúrò mi ṣe? Yeah, you are a junior brother to me, my darling. Bá pè ẹ́ lọ́ba aládé, mo torí inú ilé ni mo ṣe ń pè ẹ́ lọ́ba aládé. You are a junior brother to me and I can scold you. Mo kọ́kọ́ gbé gbogbo tinú ilé, mo kọ́kọ́ gbé sílẹ̀ náà. I'm talking to you now like a big sister. Come on. Wasiu ń bá Kabiru sọ̀rọ̀. Kabiru tẹríkodò. Ọba aládé tẹríkodò níwájú ọmọ akọrin. Ó tẹríkodò, ọwọ́ ẹ̀ dẹ̀ wà lẹ́yìn. Ọba aládé káwọ́ pẹ̀yìn pẹ̀lú rùkẹ̀rẹ̀ lọ́wọ́. Chege dáńbòrò bá. Ìwọ̀sí wo ló tún jù bẹ́yẹn lọ? Tẹ́ bá ti ó bá tiẹ̀ máa ṣe wá tiẹ̀ jẹ́ ká ẹ lọ sọ lẹ́yìn ilẹ̀kùn. Káì, ìwọ̀sí ẹgbígún. Gbogbo yín dẹ̀ ni, gbogbo ẹ̀yin ọba, gbogbo ẹ̀yin
toddler king yìí tó yẹ kó fi ṣe yín, kó fi yín ṣe bóyá olórí ọ̀dọ́ àdúgbò àbí kíní kan ṣá àbálágo ọba pàápàá. Ṣùgbọ́n tẹ́ bá ti lọ wọnú politics tẹ́ máa ń wọ̀ yẹn, tẹ́ ti lọ fomi atabọ́jú, ojú yín á wá dá. Ẹ̀rọ ojú yín tó dá yẹn, onílé á sin yín nígbẹ́rẹ́ lójú. Ẹ tún gba eléyìí náà, ẹ tún yẹ̀ wò. Wàsíù tún wá ń sọ fún Kàbírù nígbà tó ti sọ fún, nígbà tó ti yẹ̀yẹ́ lójú, ó ti kọ́kọ́ yẹ̀yẹ́, ó ti yẹ̀yẹ́ lójú gbogbo àwọn ọmọ ìlú, ó yẹ̀yẹ́, ó wọ lẹ́sẹ̀ túrútú. Bẹ́ẹ̀ ni wọ́n ti forí adé wọn gúnlẹ̀ ń gbàgede. Wọ́n ti ẹ̀ fi gúnlẹ̀ nìkan, wọ́n fi tú gọ́tà ni. Wọ́n ti bọnú ẹrẹ̀fọ̀ ni. Nonsense. Èmi ò ń ṣará àta o. Onígbàkulé kejì láti ṣẹ̀rẹ̀ ọlọ́fin ni mí. Ruling house. Ọmọọba ìṣẹ̀rẹ̀ ọlọ́fin ni mí. So, gbogbo ohun tí mo bá sọ kò lè wún mí. Gbàbẹ́sìkì kò lè wún mí. Torí kí ni? Iṣẹ́ bàbá mi ni mò ń ṣe. Bí Àwórì ò ṣe ní gbẹ̀yìn ni mò ń ṣe. This same Ṣàngódélé yìí ló ṣe kíni? Ló mú gbogbo bí gbogbo ṣe máa eradicate gbogbo nǹkan tó ń jẹ́ Àwórì lÉkòó. Èyàn kì í gbé kèsì wá sọ́dọ̀ tèmi kémi tètè solve ẹ̀ o. Má ṣe research mi dáadáa. Mo ṣe research mi. Mo dẹ̀ rí pé this guy, ẹ wo, kókàn máa kólẹ̀kẹ̀ sọ́rùn, káwọn ìyàwó ẹ̀ náà kán máa kólẹ̀kẹ̀ sọ́rùn, kọ́kàn máa wúlé kiri. Ń tá rí wọn sí nìyẹn. Ń tá rí wọn sí nìyẹn. Ń tá rí wọn sí nìyẹn. Bá ti wà níbi tán ti ń jọ pín òbòdó, tán ń ṣe gbogbo nonsense wọn tí wọ́n ń ṣe lóru. Àwórì ò kì í ṣe ẹni tí ẹ máa orírun Àwórì kò ṣe bí tẹ́ni kankan máa ṣèbàjẹ́ sí. Tó bá ṣèbàjẹ́ sí wàá gba pankẹ́rẹ́ǹdì. Ọmọ Àwórì kankan ò lè dédé sọ pé o fẹ́ nàka burúkú sí ọmọ Àwórì ní ọ̀nà àìtọ́. Wàá jìyẹ ẹ̀, wàá jẹwé ọyá mọ́. Wàá rò pé bóyá wọ́n ló kan Jésù mágbélébù ni nígbà tí ìyá ẹ̀ bá máa dé sí ẹ. Kan tó kàn dùn mí ní pé nígbà tẹ́ bá ṣe gbogbo òṣì yìí tán, gbogbo ẹ̀yin ọba burúkú yìí tẹ́ bá ṣe tán, àwọn ọmọ yín tí wọn ò ṣẹ̀ tí wọn ò rò, àwọn lègùn yẹn máa wá tẹ̀lé lẹ́yìn. Ibi tó ń dùn mí sí fún yín nìyẹn. You think you are enjoying life? You are not enjoying life, but you are cursing your children. You are preparing nemesis for your children. Ó dẹ̀ máa boomerang big time. Ètò ń tò jàre bàbá mi. Ètò ń tò, a máa jú ṣe jàre. Lẹ́yìn ìgbà tí Wàsíù tó ti yẹ̀yẹ́ Kàbírù Adelaja, Agbabiaka mọ Agbabiaka, lẹ́yìn ìgbà tó ti yẹ̀yẹ́ lójú gbogbo àwọn goons mi, tó ti yẹ̀yẹ́ lójú gbogbo àwọn goons mi, wọ́n á sọ fún pé káwọn ọmọ Osolo kan gbọ́ o, tí Báyọ̀ bá ṣe tán, tó bá ṣe ọdún 8 tán, ó ń bá wọn plan in advance ni. Tí Báyọ̀ ọmọ onílù mú tóun fẹ́ fi oyè Ìsọlọ̀ tóun fẹ́ fi dá lọ́lá, ọmọ onílù ó fẹ́ fi oyè Ìsọlọ̀, oyè chairman Ìsọlọ̀ dá lọ́lá torí pé ọmọ dáadáa ni, ọmọ tó kójú òṣùwọ̀n ni. Tó bá ṣe tán, tó bá ṣe ọdún 8 yẹn tán, òun á wá wò ó, bóyá òun lè rí ẹni tóun lè fi jẹ alága ìjọba Àwórì Ìsọlọ̀.
ṣùgbọ́n kán ṣe kí ni o kán má fọkàn sí rárá ẹgbani ẹlàjà ìbò sí ará àdúgbò agbanilójú orúnkún ṣẹ̀jẹ̀. ó wá ń sọ fún ọlọ́wọ́n ọba o all this my baby king brothers I'm ashamed of all of you. I'm ashamed of you. You disgust me, my darlings. Wọ́n bí Wasiu'S Isolo o. Lagos Island ni wọ́n bí sí o. Ilé tó ní lọ́kọ́ta. Wọ́n ti sọ di mọ́ṣáláṣí sìn yín o. Ó ti kó lọ sí estate sọ pé òun kọ́ sí Ìjẹ̀bú o. Ó wá fi orí Osolo ó fi ṣe ife tó fi mú mi. Ẹ rí pé rí tí má ṣe o. Ìrítọ́ bọ́dí dání ó ṣe gbọ̀gẹ̀dẹ̀ ọwọ́ ẹ̀ ó jẹ tán ó wá mú èpo ẹ̀ ó wá sọ́lù lójú. I'm enjoying this, my sister Jare. Madam, I was told this in local government council in Osolo. Out of 100% of staffs in local council Osolo, ask Kabiyesi if Osolo has up to 10% staff as Osolo Indigenous working there. Thousands of children ready to work, no helping hand. Very, very sad. Kò sí nǹkan tó burú náà tí Osolo bá sọ ara ẹ̀ di gbẹ̀wùdání Wasiu. There is nothing bad in it. But dragging my brethren along with you, I'm against it. Lè di bábíà ńlá náà, lè di bábíà ńlá Wasiu. Kó tún wá ní kí àwọn ọmọ ìlú, káwọn náà tún káwọn yẹn náà kó jẹ́ pé àwọn yẹn náà máa kó pàánù dání tẹ̀lé ẹlẹ́yìn. It's impossible. It's impossible. It's an insult. Kábíyèsí jàre bàbá mi aláyélúwà ọba KABIRU Adelaja mi ò yájú sọ́ba o mi ò yájú sọ́ba o kábíyèsí o ṣùgbọ́n sà ó rà ẹ́ pórí yín ò sí nílé sà orí yín ò sí nílé mo bóyá ẹ̀dẹ̀ máa ń tan fẹ́ because nígbà tí ẹ jọba nílùú tí kò sí ọmọ onílùú tó lè sọ pé àǹfààní kan báyìí lòun rí jẹ ṣe dẹ̀mọ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ téèyàn bá wà ní ipò tí kò yẹ kó wà àìrójú àìráyè máa bá ni kò ní mọ̀ ṣe kábíyèsí mi ò ṣépè fún yín o mo ń ṣàlàyé ọ̀rọ̀ ni o mi ò tó bẹ́ẹ̀ mi ò tó ṣépè fún yín mo kàn fi ṣàlàyé ọ̀rọ̀ ni pé nítorí pé ẹ̀kúnlé lẹ gbà wọlé Ṣàngódélé ló sọ yín di ọba lé wọn lórí nísọ̀lọ̀ ní tipátipá ẹ lè mọ̀ ṣe bàbá ẹ lè mọ̀ ṣe ẹ máa ṣe lódìlódì ni gbogbo ọba pátápátá ni kò sípò náà tán lè gbéyàn sí tó bá gba ọ̀nà ẹ̀bùrú débẹ̀ ó máa ṣe gbogbo ẹ̀ lódìlódì ni. Mi ò yájú sáde o mi ò yájú sórí adé o cousin mi mi ò yájú sí yín o kábíyèsí o kábíyèsí o jígbíní àti ọ̀kún kẹ́kọ̀ọ́ máa kó sọ́rùn kiri nìkan káwọn ìyàwó náà kan máa wà sọ́rùn kan máa wà gbogbo ẹ̀yin ìyàwó ọba Àwórì mò ń bọ̀ wá bá gbogbo yín máa ṣí tó ṣí fáìlì kan yín torí mi mọṣẹ́ tí gbogbo yín ṣe
táwọn kọ yín tó rí ọmọ má tiẹ̀ ń hùwà kíní ó yẹ kẹ́yìn tiẹ̀ máa hùwà abiyamọ kẹ́ máa hùwà ìyá ìlú because you are the first lady. ṣùgbọ́n gbọ́dọ̀ pé ọ̀pọ̀ nínú yín ọmọ ojú ọ̀rọ̀ lárí ni yín ọmọ ojú ọ̀rọ̀ lárí ni yín tó sọmọ ẹ̀ lọ́lá níyọnu ẹ ti débẹ̀ ẹ ra kàbọ̀ àyà síbẹ̀ òun nìkan níyàwó mẹ́ta ìyàwó yeah he has 3 wives. tí ò bá sípò lè ó lè ojú kòkòrò ó lè wọ bí àwọn bilikis ìyàwó mẹ́ta ìyẹn jẹ́ kí ni ìyẹn jẹ́ kí ni ìyẹn jẹ́ nǹkan tí ó jẹ́ achievement àbí see his wives. What am I doing? Are you seeing it? See his wives. Yeah. Those are his wives. Wọ́n funfun according to ni. Wọ́n funfun according to. Mo lè bá yín sọ̀rọ̀ because nítorí kí ni? You are my cousin. You are my cousin. Mo lè bá yín wí ará àta ni ò gbọ́dọ̀ lanu bá yín sọ̀rọ̀. Kélé agbe. Ṣùgbọ́n nítorí pé mi jẹ́ ọmọ onígbàkúlé láti ṣẹ́rí ọlọ́fin onígbàkúlé kejì tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ mo lè bá yín sọ because tẹ́ bá yí ìṣubú yín ìdọ̀tí ni fún gbogbo àwọn ọmọ fún gbogbo àwọn ewùsì. Bẹ́ẹ̀ náà ni that silly asshole tó pèrè lọ́ba tó lọ fi ọmọ Tinubu tó lọ fi jẹ yèyé ọba ó lọ fi yèyé ó lọ fi oyè bàbá wa oyè inú ilé wa ó lọ fi jẹ ó lọ gbé fún ọmọ Tinubu. And this one, this KABIRU, you're a baby brother to me. You are my brother. Yes, I respect you as a king, but what you are doing is bad. Wọ́n ti bá ẹ sọ nínú ilé. Wọ́n bẹ torí pé wọ́n ti bá ẹ sọ nínú ilé. Ẹ gbọ́ ni mo ṣe gbé yín síta bàbá. Ẹ wo ọdún tẹ́ ti wà lórí àpèrè. Ẹ ní kú báyìí. But you must have something to show for it. Gbogbo ọmọ ìlú wá di ẹrú Wasiu Ayinde nílùú Isolo. Wasiu ló ń sọ ẹni tó máa jẹ chairman. Wasiu ló ń fi àwọn àlè ẹ̀ ló ń fi sórí ló ń fi sí House of Rep Isolo under Isolo. My jeez. Nítorí pé Wasiu ló mú ẹ lọ́wọ́ lọ bá Tinubu tí Tinubu wá fi ẹ jẹ ọba tipátipá lé wọn lórí ní Isolo because mo gbá gidigidi ni. I don't just come online and be blabbing. And I'm very, very angry with you. I love you so much as a brother, as my blue blood brother. But what you are doing is bad. It's very, very bad, and it's an insult upon your person. Upon your person. It's an insult. Kí Wasiu máa sọ̀rọ̀, kí ọba aládé kó káwọ́ pẹ̀yìn, kò ṣẹlẹ̀ rí. Láti snẹ́, àbúrò mi tí mo adopt sí ṣẹ́rí ọlọ́fin. God bless you, my darling. Ọkọ ọmọbìnrin kan tó ń jẹ́ Balikisu ìbàdí àrùn. You know, I don't get angry, but this topic is àwọn cousins mi tí wọ́n jẹ́ ọba Àwórì wọ́n kọjá àyè wọn. Àwọn èèyàn dẹ̀ fẹjọ́ sùn mí. Mo dẹ̀ adẹ̀ ń bá wọn sọ nínú ilé, wọn ò gbọ́. Látọdún tó ti wà ní orí àpèrè kó má sí ọmọ Osolo kankan tó
tó ṣe nǹkan kan Wasiu ló máa sọ pé lágbájá báyìí ni kò fi síbí tàmẹ̀dù báyìí ni kò sí síbí títí tí yẹn tún gbé girlfriend wá káwọn mọ́lé. I mean it's bad, darling. Wasiu ò láṣẹ nípínlẹ̀ Èkó tó lè ṣe náà. Ṣé Wasiu láṣẹ níbẹ̀? Lagos Island tán bí sí ṣó láṣẹ ń bẹ̀. Gbogbo àṣẹ tó lè pa ní Ìjẹ̀bú Òde kò láṣẹ ń bẹ̀. Ìsọ̀nà ló ti wá ń gàba. That is not nice. Dúró náà, I want to know because mo ṣì máa béèrè pé ṣé o lo ìpèbí yẹn ṣé oṣù mẹ́ta yẹn pé nínú ilé because something is wrong somewhere. Tí wọ́n bá gba ẹ̀yìn gbé yín wọnú ilé, tọ́n bá ti gba ẹ̀yìn gbé yín wọnú ilé, wọn kì í jẹ́ kẹ́ ṣiṣẹ́ yín pé tẹ́ bá wá jáde àwọn onílé alálẹ̀ á wá bẹ̀rẹ̀ sí ní fìtìnà tì yín torí pé ẹ̀tọ́ yín kọ́. Tó bá jókòó sórí àpèrè tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀, ìyẹn ní ti Àwórì omi mọ ti ìlú bòmí o. Ní ti Àwórì tèmi mọ̀ yìí, ní àti ìṣẹ̀rẹ̀ ọlọ́fin tèmi ti wá yìí. Onílé á visit ẹ̀. Òun ló yẹ gbogbo nǹkan tẹ́ ń ṣe. Kò sí, kò lọ sàn, you have not achieved anything since you've been there. Since you've been on that throne. Nothing. You've achieved nothing. Ju pé kó máa fẹ́yàwó, kẹ́ máa ṣe kíni, kẹ́ máa dagbádá kiri, kẹ́ máa lọ sóde Wasiu, kẹ́ máa lọ dóbìnrin kiri. Wá sọ gbogbo àwọn ọmọ Osolo, sọ wọ́n di bábíyàlá. Thank you, sir. Ṣé Wasiu kò lè lọ ṣe gbogbo nǹkan tó ṣe, kò lè lọ ṣe ní Ìjẹ̀bú Òde níbi tó kọ́ warehouse ẹ̀ sí. Kò lè má lọ pàṣẹ fún wọn bẹ̀ pẹ̀lú gbogbo ohun tó rì mọ́lẹ̀ níbẹ̀ yẹn. Ilé tó yẹ pé òun nìkan ló ń dá gbé bẹ̀. Thank you, Daddy. Thanks a lot, sir. My cousins, they are all doing the same thing, sir. They all gang together. Gbogbo wọn pátápátá tó bá ti dórí àpèrè yẹn, wọ́n ní ṣe kọ́kọ́ fún gbogbo ọmọ ìlú. Wọ́n máa lọ pé àwọn àlejò, wọ́n sọ pé torí pé owó táwọn àwọn àlejò táwọn bá gbé contract, owó tí government bá fún ìlú, táwọn àlejò bá wá, àwọn àlejò yẹn àwọn jọ máa pín ni. So wọ́n wá ní execute contract yẹn nínú ìlú. Ọkùnrin ni mí níṣẹ́rí ọlọ́fin, mi ṣọmọbìnrin, ọmọkùnrin ni mí. Ewùsì ni mí, òun lẹ́nu mi ṣe tọ́rọ̀. Òun lẹ́nu mi ṣe tọ́rọ̀. Yes, I'm angry, but I still love you. But you have to change. Because what you want sọ nínú ilé, but you refuse to change. You refuse to listen to them, telling them that you have no say in your own. Oh, jeez. Kó má sọ fún àwọn ọmọ ìlú ẹ wípé there is nothing you can do unless Wasiu gives you a go ahead. It's a shame. It's an insult. It's a big shame. Because it's not normal. I'm not talking about a chairman of a community now. I'm not talking about
a representative of a community. I'm talking about a king. Kó máa lọ gbàṣẹ lẹ́nu Wasiu. Kó tó di pé àwọn ọmọ ìlú ẹ̀, àwọn cousins ẹ̀, wọ́n lè mí nínú ìlú. Come on. Ó dáa. Tọ́mọdé ò bá bá tàn, á bá àrọ́bá. Àrọ́bá kẹ̀dẹ̀ ní bàbá tàn ni mo ti ń round up bọ̀. Mo ti fẹ́ bí big time. Kábíyèsí, aláyélúwà, jígbéjígbé ilẹ̀kẹ̀. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbèje, mo fà sẹ́yìn fọba níwọ̀n ẹgbẹ̀fà. Kádé pẹ́ lórí kábíyèsí. Mo fẹ́ gbé yín lọ sí ìrìn àjò 2006 kó tó di pé ẹ di Osolo. Olórí ẹbí ìdílé ọkọ ta nìyí. Lẹ́yìn tẹ́ di ọba tán, gbogbo àpapọ̀ ẹbí kí ni wọ́n ṣe? Wọ́n ní kẹ́ gbé olórí ẹbí sílẹ̀ kẹfọ. Ẹ gbọ́, nínú olórí ẹbí àti ọba, èwo ló jù? Ohun tí máa bá wọn sọ nípa nílé Àwórì pọ̀. Gbóyèga Olúgbògi. Ọ̀rọ̀ gidi. Nígbà tẹ́ dórí àpèrè, gbogbo ẹbí sọ pé kẹ́ fi olórí ẹbí sílẹ̀. Okay, thank you very much. I'm going to read this. Madam, to be honest with you, Isolo, both indigenous and non-indigenous, are suffering in silence. No development at all in the town. My advice is that all Isolo sons and daughters need to protest against K1. Nǹkan tó máa já sí náà nìyẹn. Nǹkan tó máa já sí náà nìyẹn. Lórí eléyìí, trust me, my darling sister. Yeah, to install his manager as council chairman. If not, they have already sealed it up with what is seal it up? Wasiu Ayinde lórúkọ gbogbo ọmọ Ọlọ́fin Ògún fún mi níre. Láṣẹ onílé. At you, whatever tí ìwọ àti cousin mi tẹ́ bá ti jọ agreed upon. Àti ìwọ tí wọ́n sọ fún ẹ pé kó wá jẹ gàba lórí àwọn onílùú, it's better for you to stay clear of, because àwọn ọmọ onílùú gan ò ní gbà. Ó ti sú wọn. Gbogbo ìtàn ṣe látijọ́ ìwọ̀n wọ́n faramọ́ ṣùgbọ́n ńgbà tó wá di kí Wasiu wá sọ pé ẹnìkan tó wà lóyà sí wọn fẹ́ fi jẹ olórí nínú ìlú onílùú. Kẹ́rí pé kò dáa. Ẹ má yẹ kí n fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Àpapọ̀ gbogbo ẹbí wọ́n ní ẹ lè jẹ lèmọ́mù kẹ́ tún jẹ sẹ́ríkì. Wọ́n ní kẹ́ jẹ́ kí olóògbé Alhaji Láti Arẹ́gbẹ́ aka tí gbogbo èèyàn mọ̀ sí Láti Ìbẹ̀rù kí wọ́n jẹ olórí ẹbí. Kí lẹ ṣe?
kábíyèsí kí lẹ ṣe ẹ fárígá ni ẹni láéláyé ẹni ńlá àfi tẹ́ bá máa fi oyè yẹn sí tí bàbá yẹn bá máa jẹ oyè yẹn á jẹ́ pé lẹ́yìn báwo náà ṣe máa ń sọ ní Yorùbá báwo náà ṣe máa ń sọ kí n má lọ sọ òyìnbó kó bára mi. ẹ láfitọ́ tẹ́ bá kú ni bàbá yẹn ló lè ṣe kí ni ló lè jẹ olórí ẹbí tó yẹ pé inú ẹbí kan náà lẹjọ wà ẹ fẹ́ jẹ olórí ẹbí ẹ dẹ̀ tún fẹ́ jọba ṣé èèyàn ń jọba kó tún jọ olórí ẹbí papọ̀ àbà ẹ jẹ lè mọ́mú ẹ tún jẹ Sẹ́ríkì òun náà ni Wàsíù ló ṣe mú àdókù ẹ tó gbórí òbò jẹjẹ fún ló ṣe wá gbé fún yín. ẹni lẹ́ẹ̀nẹ́ lòmí ò lè jẹ oyè yẹn as long as you're still alive. ká tó pajú pẹ́ ayakila ayé assassin ló máa lọ bá bàbá yìí nílé tìbọn tàdátọ̀ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí tán da ìbọn bolẹ̀ lọ nínú ilé bàbá yìí. bàbá Láti Arẹ́gbẹ́ yìí tí wọ́n da ìbọn bolẹ̀ ní gidigidi nígbà tí bàbá ò fẹ́ fi gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ torí ìbọn tẹ̀ ń yìí fún bàbá yẹn kò bà wọ́n ọkùnrin ni wọn kì í ṣe kẹ́ran má jẹ́lé. ìgbà tí bàbá yẹn rí i pé káwọn ọmọ ọlọ́mọ kó má lọ pàdánù àwọn ọmọ ọlọ́mọ tó wà lábẹ́ òun bàbá sọ pé kí ni bàbá ní kí ìyí tó wà ní gbogbo wọn kán wá di òun lágbádá mú ìyí tó rí aṣọ kínkínní dì mú báyìí gbogbo wọn lọ fẹ́ gbé. tí ò bá ṣe bẹ́ẹ̀ ni tó bá yẹ pé kẹran má jẹlé ni bàbá yẹn á kúkú ọ̀fẹ́ dànù gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó wá wà pẹ̀lú gbogbo wọn làwọn ẹrú kú kábíyèsí tẹ́ rán lọ bá wọn gbogbo wọn náà máa padà nù. mi ò sí níbẹ̀ o ṣùgbọ́n ẹni tó ṣẹlẹ̀ sí ló sọ lórí kíni lórí pé ẹ fẹ́ jẹ olórí ẹbí ẹ̀dẹ̀ tó fẹ́ jẹ ọba papọ̀ sàdínkátà mi ìfẹ́ pè ní sàdánkátà ni sàdínkátà ni. It's a sad story o. Kí wá ní ìdí tẹ́ sọ pé ẹ gbọ́dọ̀ jẹ méjèèjì papọ̀ ẹ lè fo lórí ẹbí lẹ̀ because ẹ̀yin lẹ ti ń jẹ lórí ẹbí lọ látijọ́ yìí wọ́n dẹ̀ tún fi yín sípò ọba ilẹ̀ tún gbọ́dọ̀ kó méjèèjì papọ̀ ni. Bàbá Láti Arẹ́gbẹ́ yìí wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé ó kó ẹbí ará ọ̀rẹ́ aládùúgbò mọ́ra ilé káyàkáyò nílé wọn. Bàbá yẹn ò kì í dá nìkan jẹun according to what I was told. Ilé káyàkáyò ni. Tó yẹ kẹran má jẹlé ni bàbá yẹn ẹ ti pa ẹni tọ́lọ́run ṣe tiẹ̀ ta ló lè kọjú ìjà sí. Ẹlẹ́dàá gbogbo àwọn tó ń tọ́jú ó pẹ̀lú ara àwọn nǹkan tó sèwù bàbá yẹn. Lórí ọ̀rọ̀ ilẹ̀ ni o. Bàbá ti kú sí wọn kú ní 2019 Aljana Firdaus fún inshallah bikudratullahi ta'ala. Aljanatul Firdaus fún wọn. Ọlọ́run adẹ̀lẹ̀ rè fún wọn. Gbogbo àwọn ọmọ tó dẹ̀ fi sẹ́yìn ní jẹ́ wọ́n máa yé tán kábíyèsí. Ìdí tí my wonderful king tó fi sọ pé àwọn wọn lè fi ipò lórí ẹbí lẹ̀ ilẹ̀ ni ilẹ̀ títà ni ṣe rí pé long truth náà ń pè yẹn ìmọ̀tara ẹni nìkan
first class àtẹnujẹ ojú kòkòrò wọ̀bìà wọ̀nbílíkì. Ẹ̀jẹ̀ lèmọ́mù, ẹ̀jẹ̀ sẹ́ríkì. Ìlú tẹ́ ti jẹ gbogbo ẹ̀, kò rojú kò ráyè. Àwọn ará àta ló tún wá ń jẹ gàba lé lórí náà sọ nǹkan tẹ́ máa ṣe. Then what is the essence? Ṣé rò pé tá bá sọ pé èèyàn ìjọba ká máa dagbádá bolẹ̀ kiri, ká máa kó oríṣiríṣi ìlẹ̀kẹ̀ sọ́rùn náà pè ní ọba ni? No. Ṣé rí akọ́dà yín tó wà lẹ́gbẹ̀ẹ́ yín? Bàbá, akọ́dà yín ní kíláàsì jù yín lọ. Kábíyèsí o, mi ò bú yín o, mo kàn ṣàlàyé ọ̀rọ̀, mo fi ń wọ́rọ̀ ni o. Àwọn ọmọ Osolo wá sọ pé àwọn ti sọ fún àwọn jẹ́ kẹ́ mọ̀ sí yín tó torí pé ọ̀rọ̀ yìí ti wá dé ojú gbàgede. Kẹ́ ẹ ṣàtúnṣe sí. Ìgà Osolo nìyí o. Ilé bàbá láti wọ́n máa ń wò wọ́n lé kò jìnnà síra wọn. Láti ọjọ́ tí bàbá yẹn ti kú, kí ni nǹkan tẹ́ gbé ṣe níbẹ̀ fáwọn ẹbí yẹn? Kábíyèsí, first class aládàánìkànjẹ ni. First class aládàánìkànjẹ apanilẹ́kúnjayé ni ọba KABIRU Adelaja. Mo rí gbangba ni. Dájú wípé ẹ ti fomi àtàbọ́jú kábíyèsí. Ẹ ti fomi àtàbọ́jú. Jésù Kristi ń gbọ́. Ẹ̀yin ò wá rántí ni pé alágbára máa rọra ilẹ̀ ń yọ̀. I don't know if you are a Muslim or you've become a true Christian or ìṣẹ̀ṣe gbogbo nǹkan téèyàn bá ń ṣe, gbogbo ẹ̀sìn téèyàn bá ń sìn, téèyàn bá ti fi ojú kòkòrò sí, ó máa tẹ́ kiri ni. Be you a Muslim, be you a Christian, be you ìṣẹ̀ṣe làgbà, be you an atheist. Tó bá ti nǹkan tó bá ti ń ṣe, ẹ̀sìnkẹ́sìn tó bá ti lè máa sìn, àbí nǹkan téèyàn bá ti lè nígbàgbọ́ nínú ẹ̀, tí o bá ti ní ojú kòkòrò àìnítẹ́lọ́rùn níbẹ̀, kò lè ṣàṣeyọrí. Pàápàá jùlọ tẹ́ wá jẹ́ ipò, ẹ mọ̀ pé ipò ọba yẹn, ipò olórí ẹbí gbogbo Ìsọlọ̀ yẹn lẹ jẹ́, bàbá lẹ jẹ́ fún gbogbo wọn níbẹ̀ yẹn. Tó yẹ pé wọ́n gbọ́dọ̀ tí ilẹ̀kùn yín ó gbọ́dọ̀ máa wà ṣíṣílẹ̀ ní gbayáwó. Ṣán lè wá sọ́dọ̀ wọn kan sọ pé bàbá àwọn tí ẹ fẹ́ wá bá yín ṣe fàájì? Irọ́, ẹ lè bá wọn ṣe fàájì, ẹ tí ẹ lè bá ìwọ̀ wo lẹ fẹ́ bẹ́ẹ̀ nìkankan jẹ táwọn bá ti gbówó dání. Owó tí gọ́ọ̀mẹ̀ntì pé kẹ́ fi tún ìlú ṣe, owó tí gọ́ọ̀mẹ̀ntì fún ìlú, fún àwọn àwọn tí Wasiu gbélé yín lórí yìí, ẹjọ́ ń pín, ẹ wá mú ìlú, ẹ wá sọ di kòròfo, ẹ̀yin wá rò pé bóyá gbogbo nǹkan tẹ́ ń kó sọ́rùn kiri yẹn. It's not class, that is not it. You are not even classy, my darling. Nǹkan kan tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin, gbogbo wa, ẹ má yẹ kí n sọ pé gbogbo ẹ̀yin. Gbogbo wa pátápátá nílé ayé yìí. Ẹ jẹ́ ká máa rántí wípé
tá bá sùn tá bá jí la wà láyé o. Tá bá sùn lálẹ́ tá bá jí la wà láyé. Ọlọ́run ọba ló dẹ̀ mí ìmí ẹ̀ sí wa la ṣe ń wà láyé. Ìmí ìyè tó mí sí wa ojoojúmọ́ ló ń mí sí wa tílẹ̀ bá ti mọ́, kì í ṣe pé nítorí pé àláàmù ẹ o ti set ẹ sẹ́gbẹ́ kan àbò ti rotate ara ẹ ló ṣe jí. Tó bá fẹ́ mọ̀ pé you are just nothing, tó bá jí láàárọ̀ kùtùkùtù fọwọ́ kan orí ibùsùn ẹ wà bá yẹ̀pẹ̀ níbẹ̀. Ìyẹn ni pé òkú ni ẹ́ ní alẹ́ àná, Olúwa ló sọ ẹ́ di alààyè ọkàn lónìí. Alágbára ẹ máa rọra, ilẹ̀ ń yọ̀ o. Gbogbo ẹ̀yin ládéládé, Àwórì, ẹ ṣọ́ra, ẹ ṣọ́ṣe. Ẹ fà àwọn aráàlú mọ́ra, ẹ jẹ́ ká fara mọ́ra. Ẹ má jẹ́ ká máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Ọmọ ìlú òní ní àǹfààní ẹ wá ń gbé lọ fáráàta. Don't you know that you are doing yourself? All you, my cousins, you are all doing yourselves. Because tí ẹ bá sùn tẹ́ẹ̀rẹ̀ wálé àṣà nígbà tẹ́ bá fọwọ́ fáwú tẹ́ fèrègì jóbi tán, àwọn ọmọ yín wọn máa ṣe ṣíọ̀sì wọn nílùú ni. Àwọn ọmọ yín gan-an wọn ò ní rí bí kankan rìn sí. I say ṣíọ̀ yín o, my darling selfish kings of Awori Kingdom. I'm so disappointed. I'm so ashamed having you as my cousin. All of you. You are nothing but a disappointment. Kábíyèsí, bí olóko kan níṣẹ̀rí ọlọ́fin, ẹ pàṣẹ dà. Kí ni mo sọ? Ẹ pàṣẹ dà. Ẹbí yẹn wọ́n wà níṣẹ̀rí ọlọ́fin, wọ́n ń pè wọ́n ní pàṣẹ dà. Gbogbo àwọn ìwà tí ò dá tẹ̀ hù. Aláyélúwà, KABIRU, Adelaja, AGBABIAKA, ẹ pàṣẹ dà láti sìn lọ. Àwẹ̀ eléyìí tí a wà nínú ẹ̀ Ramadana yìí, ẹ gbé jáde. Kẹ́ máa rawọ́ ẹ̀bẹ̀ sí ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ ìlú tẹ́ ti fìyà jẹ. Tá a bá rí ohun kọ̀kọ̀ tẹ́jọ́ lọ ṣe pẹ̀lú Wasiu, ẹ jẹ́ kó fi ewé olúfimọ kó fi mọ. Tówó bá tán, èèyàn ló máa kù. My darling, I love you so much, but I hate everything about your behavior and your sense of reasoning. As a king, ọmọ mẹkáníìkì, the way he will reason is far better. I would love you to change, and I'm still on your case, for your case. Thanks a lot. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá lọ́mọdé àti lágbà. Ìyá mi Zainab Ọlá, ìyá ẹ ṣeun, mo dúpẹ́. Bá ṣe máa tú wọn sílẹ̀ náà
láti bẹ̀rẹ̀ yìí ọlọ́run ọba ló máa tú gbogbo wa sílẹ̀. Mo wá gbà á ládùúrà, mo dẹ̀ pa àṣẹ ìmísí ọ̀tun sínú ilé ayé kábíyèsí KABIRU Adelaja AGBABIAKA. Mo pa ní àṣẹ ni gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ. Mo ní láti ìṣẹ́jú yìí lọ, gbogbo àwọn ẹ̀mí burúkú, ẹ̀mí olè, ẹ̀mí ìmọ̀tara-ẹni nìkan, ẹ̀mí wọ̀bìà wọ̀nbílíkì tó ń bá yín jà kábíyèsí. Mo ní mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi mo fi bà á jẹ́. Tá a bá rí ohunkóhun kan tẹ́ ẹ ti lọ bá wọn tọwọ́ bọ̀ níbikíbi, mo mú ẹ̀jẹ̀ Jésù mo fi pín yín níyà. Gẹ́gẹ́ bí òkun pupa bó ṣe pín àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn Fáráwò tó ṣe ìrìbọmi ìparun fún wọn, gbogbo ẹ̀mí burúkú tó ń rà tó ń tà nínú yín, mo ní mo ṣe ìrìbọmi ìparun fún ẹ̀mí yẹn, fún ìlọsíwájú ilé ayé yín àti àwọn èso tẹ́ máa fi sílẹ̀, kó má bàa di ọmọ tó jẹ́ pé tó bá di ọ̀la wọ́n máa ṣe ṣí ọ̀wọ́n. Gbogbo ẹ̀mí jàǹdùkú tó wà nínú yín ní orúkọ Jésù Kristi, mo ní mo bà á jẹ́ ní ìṣẹ́jú yìí. Mo fi ìpè orí mi mo fi bà á jẹ́. Mo fi àmùrè tí a fi dì mí láti máa fi ṣiṣẹ́ ìránṣẹ́, mo fi bà á jẹ́ ní ìṣẹ́jú yìí. Ó ti lọ sí ilé àṣẹ nítorí pé Olúwa ní kí n pa àṣẹ, ó ní òun yóò sì dé ní adé. Ó ní òun rán ahọ́n mi lágbára láti tú ìdè, láti já ìdè. Mo wá já èyí kúrò nínú ìdè tí Wàsíù Àyìndé àtòun àti Ṣàngódélé ọmọ Ìrágbìjí Tinubu tí wọ́n fi yín sí. Mo tú yín ká láti ìṣẹ́jú yìí lọ. Nígbàkigbà tẹ́ bá máa fojú kan ojú ẹ máa rùn síra yín ni, nítorí pé ìgbẹ́ ò ní egungun, ẹni tó bá tẹ̀ ó máa tiro ni. Ìrọ̀lẹ́ pa máa sọ nǹkan tí mo fẹ́ sọ, kò sí àìpò ohun mágogo lẹ́nu. Bẹ́ẹ̀ ni mo ní ohun ìkọ̀kọ̀ tí ẹjọ́ pé pọ̀, tí ẹjọ́ ṣe tó fi sọ ẹ́ di èèyàn burúkú. Mo pa ní àṣẹ ni. Mo ní àti omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ bó ṣe ń wò mí yẹn. Bẹ́ẹ̀ ni, torí pé mo mọ̀ pé you are watching me. Àti omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ, mo ní kó gba ìdáǹdè, kó gba ìtúsílẹ̀. Ìwà bámúbámú ni mo yó. Ọmọdé ìlú, àgbà ìlú, ọkùnrin ìlú, obìnrin ìlú, ara ni wọ́n. Nítorí ìwà ìbìkítà tí kábíyèsí KABIRU tó ń hù yìí. Tí ara bá ní aráàlú, gbogbo èpè ìnira yẹn inú ìdílé ẹni tó ń fi ara ni wọ́n ló ń lọ. You and your family, you may think that you are having it all. But if you check yourself in the realm, you will know that you are nothing but empty barrel. Ire o.